nígbà tí wọ́n ka tí akéwùgbà gold ní nígbà tí wọ́n lọ ja ogun Badr tí wọ́n rí kinní kan Muhammadu àwọn 1000 àti kinní kan but kò sọ pé bó ṣe máa sọ fáwọn èèyàn nìyẹn pé ogun ni wọ́n lọ jà o but wọn ò ní sọ fún wọn pé olè ni wọ́n lọ jà so àwọn á máa gbé yín débẹ̀. ok kí n gbé wá láti ìbẹ̀rẹ̀. ẹ̀yin ẹ bá wa power tab látẹ̀ẹ̀kan kò dára ẹ bá wa power tab láìkì yẹn kéré share program power tab the only time lè fi help program náà ní ká máa power tab gbogbo ìgbékùgbé tó fẹ́ gbé wá sílẹ̀ wá tọ́pọ̀lọ everybody bá ti ṣí tó mọ̀ pé òṣì ni wọ́n máa sọ pé wọn ò ṣe torí pọ́pọ̀lọ àwọn kan ò tí ì ṣìná rí pé kọ́ máa gé ọwọ́ ọmọ wọn ó dáa ẹ bá wa power tab kọ́tẹ́ lè fi help program yìí nìyẹn. So, Kinka, only the Battle of Badr, also referred to as the Day of Criterion. Ogun Badru a lè tún sọ ní a lè tún pè ní ọjọ́ kí ni criterion ọjọ́ ìjà. Àwọn ará comment section abẹ́ àtẹ̀tùmọ̀ síbẹ̀. So in the Quran by Muslim, we can call it. Nínú Qurani ní ti àwọn Mùsùlùmí. Only it was fought on the 13th of March 624 CE. Wọ́n gẹṣin kólé yìí ní ọjọ́ kẹtàlá oṣù kẹrin 1926 BC. 17th of Ramadan 2 AH. Near the present-day city of Badr, Al-Medina province in Saudi Arabia. Ní ẹ̀gbẹ́ ìlú èyí tí ó jẹ́ ní ẹ̀gbẹ́ ìlú Badri èyí tí à ń pè ní ìlú Medina. Muhammad commanding an army of his Sahaba. Ànábì òjíṣẹ́ Allah ó pa àṣẹ fún àwọn jagunjagun Sahaba. Àwọn sàbí ẹ̀ defeated an army of the Quraysh led by Amir ibn Hisham. Wọ́n kọjú ìjà wọ́n dẹ̀ ṣẹ́gun àwọn ará Qurayshi tó jẹ́ wípé èèyàn tó darí ogun yẹn ni à ń pè ní ọmọ Qurayshi lòun náà ọmọ ìlú ẹ̀ ló dojúkọ. The battle marked the beginning of the 6th-year war between Muhammad and his tribe. Ogun yìí jẹ́ ogun ìkẹta èyí tó tún jẹ́ bí àkọ́kọ́ eléyìí tí ó bá àwọn ará ìlú ẹ̀ jà. Ṣé ń gbọ́ kéèyàn máa kó máa bá ará ìlú ẹ̀ jà. Prior to the battle. Bí ìbẹ̀rẹ̀ bí ogun yẹn wọ́n tó bẹ̀rẹ̀ ogun. The Muslims and the Meccans had fought several small skirmishes in late 623 and early 624. Kó tó di pé ó di ọjọ́ ogun lílà yìí àwọn mùsùlùmí Medina àti ara wọn ti máa ń bára wọn jà bí ìjà pẹ́pẹ́pẹ́ tí ò tí ì ṣe bọ̀ wọ́n ti máa ń bára wọn jà. Àwọn mùsùlùmí Mẹ́kà. Ṣẹ̀gbọ́n àwọn mùsùlùmí Mẹ́kà. Bẹ́ẹ̀ni, ànábì olè ajípátá pupa. Muhammad took keen interest in capturing Meccan caravans. Ànábì ó wá ní ìfẹ́ sí pé kí àwọn digunjalè kí àwọn gbé caravan Medina ibi tí àwọn kan tán lọ kó ìyẹn ló ní interest sí àti gbé. After his migration to Medina. Lẹ́yìn ìgbà tí ó lọ sí Medina. Seeing it as repayment for his people. Ó rí yẹn gẹ́gẹ́ bí oore tí òun lè ṣe fún ìlú òun kóun jí caravan àwọn gbé. Òun ló rí bí nǹkan tó fẹ́ ṣe fáwọn tọ́jọ́ ń jalè àwọn yẹn náà pè ní muhajirun. A few days before the battle. Ọjọ́ díẹ̀ kó tó di ọjọ́ ogun yẹn. When he learns of a Meccan caravan returning from the Levant led by Abu Sufyan. Nígbà tí ó gbọ́ wípé caravan kan ń bọ̀ láti Mecca tí ó dẹ̀ jẹ́ wípé ẹni tó jẹ́ akọjú tó líìdì àwọn tó ń gbé caravan yẹn bọ̀ à ń porúkọ yẹn ní Abu Sufyan. Àwọn ṣòwòṣòwò ní caravan yẹn àwọn tó lọ ṣòwò. Muhammad gathered a small expeditionary force to capture it.
Muhammadu wá kó àwọn èèyàn kan jọ ó kó ìmọ̀ jọ ó kó àwọn èèyàn tán máa jọ lọ jí kinní yẹn gbé. Abu Sufyan learning of the Muslim plan torí ẹ̀ mi sọ pé Muslim àwọn ìjọ olè ni. Wọ́n ní Abu Sufyan learning of the Muslim plan to ambush his caravan. Abu Sufyan tó jẹ́ olórí àwọn tó ń gbé caravan yìí bọ̀, ó gbọ́ fínrínfínrín wípé Muhammadu àti àwọn èèyàn ẹ̀ ń bọ̀ láti wá jí caravan táwọn ń gbé bọ̀, wọ́n ń bọ̀ wá jí gbé Muhammadu, ó fẹ́ wá jí caravan yẹn gbé. Changed course and took a longer route away from Muhammad's base at Medina. Bọ̀bọ́ yẹn tó jẹ́ olórí àwọn tó ń gbé caravan yẹn ó ṣèǹjì ibi tí ó yẹ kí wọ́n gbà, ó wá ṣèǹjì ẹ̀ sí ọ̀nà mìíràn. And sent a messenger to Mecca asking for help. Ó wá rán àwọn alamí kan sí ìlú Mecca wípé ẹ wá gbà wá ànábì àti àwọn ẹmẹ̀wà ẹ̀ wọ́n ń bọ̀ láti wá digunjalè wọn o. Wọ́n wá béèrè fún ìrànlọ́wọ́. Amir bin Hisham commanded an army nearly 1,000 strong approaching Badr. Abu Sufyan Amir bin Hisham Abim Hisham ó pàṣẹ fún àwọn ẹgbẹ́ ogun bíi 1,000 tó jẹ́ pé wọ́n lágbára pé kí àwọn lọ encamp àwọn tí ó ń gbé. Approaching Badr and encamping at the sand dune Aliwatul Kuswa. Wọ́n lọ sí Badr láti lọ bá àwọn encamping. Nǹkan ṣe pé ìyẹn ìgbà tó ti rí pé àwọn Muhammadu ti fẹ́ wá dá àwọn lọ́nà, ó wá rán kan lọ Mẹ́kà pé kán máa bọ̀ ó, kán wá gba àwọn ilé, wọ́n ti fẹ́ jí ẹrù ìgbà lọ́wọ́ wọn. So ìyẹn àwọn yẹn náà wá command àwọn bíi 1,000 pé kán máa lọ sí Badr yẹn. Badr was the first large-scale engagement between the Muslims and the Quraysh Meccans. Badr ogun tí wọ́n jà yìí ó jẹ́ bíi àkọ́kọ́ bíi Badr ó jẹ́ àkọ́kọ́ ibi tó tóbi láàrin Mùsùlùmí àti àwọn ará Kùrẹ́ṣì ti Mẹ́kà. The battle began with duels between the warriors on both sides. Ogun yẹn bẹ̀rẹ̀ ìdigunjalè la máa pè àlè pẹ̀lú ogun torí ó fẹ́ lọ jà wọ́n lólè ni. Ìjalè yẹn bẹ̀rẹ̀ pẹ̀lẹ́ ráwọn tó ń gbé kinní yẹn bọ̀ àti àwọn Mùsùlùmí. Following which the Meccans changed upon the Muslim under a cover of arrows. Tó tẹ̀lé bí àwọn tó ní caravan yẹn wọ́n. The Muslims countered. Wọ́n yí padà sí àwọn Mùsùlùmí yẹn pẹ̀lú wọ́n dojú ìjà kọ wọ́n. The Muslims countered their charge and broke the Meccans' lines. Ó yẹ kẹ́ tí wọ́n bá ṣe ń jagun yẹn. Àwọn ará Mùsùlùmí yẹn wọ́n ṣàkọjú ìjà sí àwọn ará Mẹ́kà, wọ́n bà gbogbo nǹkan wọn jẹ́, àwọn tó ń gbé kinní yẹn bọ̀. Unaliving several important Qurayshi leaders, including Abu Jahl and Umayy ibn Khalaf. Wọ́n bẹ̀rẹ̀ sí ní pa gbogbo àwọn tó léfun tó lágbára tó jẹ́ pé àwọn ni olórí àwọn ará Kùrẹ́ṣì tó ń gbé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní pa wọ́n tẹ́ bí wọ́n pa Ibn. Bí wọ́n ṣe kọ́ńkà wọn nìyẹn, gbà wọ́n dẹ̀ kọ́ńkà wọn. The Muslim victory strengthened Muhammad's position. Àwọn ará àti bí wọ́n ṣe pa àwọn ará Kùrẹ́ṣì yẹn, ó wá fún Muhammadu lágbára pé yes mo ti arrive. So torí nígbà tí ọ̀gbẹ́ni yẹn máa sọ ó pé ní ogun, ẹ̀yin èèyàn ṣé ogun ìdigunjalè ni. Ìdigunjalè torí ó rí pé àwọn caravan àwọn yẹn ti ń bọ̀ láti ibì kan ti ń kó ẹrù bọ̀, àwọn lọ ṣòwò ń bẹ̀ yẹn ni. Muhammad in fact nǹkan tí mo kà yìí ó wà nínú Quran, ó wà nínú tefsir Quran tí Muhammad sọ pé ó dà pé Ọlọ́run Allah ti fẹ́ ṣe tòun dáadáa báyìí o pé káwọn lọ jí kíní yẹn káwọn lọ gbà lọ́wọ́ wọn, ó wà nínú Quran. But ogun náà máa pè fáwọn Mùsùlùmí wa torí pé àwọn yẹn náà lè jókòó kan lọ kà ó lè dẹni ó lè ní wọn mọ̀.